I will continue posting my success. I will continue exhibiting whatever God do for me. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń tà mí lórí ọ̀rọ̀ yẹn, ẹ ti ṣe Ọlọ́run. Ẹ ti ṣe Ọlọ́run, ẹ ti ṣe àwọn èèyàn lọ́nà. Mo kí wa pé a káàbọ̀ sí this special show. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ìbàdàn a ti ń ṣe ìfilọ́lẹ̀ àwọn orin ọ̀rẹ́ wa Indira Aloma, King Dr. Saheed Òṣùpá wọ́n wà ńbẹ̀. Bákan náà ni gbogbo ikọ̀ Oriyomi Hamzat náà wà ńbẹ̀. Mo kí kú oríire. Ó mà ga o. Frustration gbogbo àgbáyé ló wà o. Frustration àwọn èèyàn wà frustrated gan o. Èmi wà máa fi ṣe ẹ̀yẹ ni Ọlọ́run. Gbogbo ẹni tó bá jẹ́ pé ó ń wá ṣubú mi by now tó sì tó ń wà, má máa fi ṣe ẹ̀yẹ ni o. It's grace of God. If it doesn't happen to you, does not mean it will never happen to anyone. And if it happens to you, does not mean it should happen to virtually everyone on earth. So, bọ́lọ́run bá ṣe fẹ́ ni yóò máa rí o. Wákàtí mi dẹ̀ máa ń dá nìyẹn. Àní bọ́lọ́run bá ṣe fẹ́ lómi àrí kò sóhun yẹ tí ẹ ká dára èèyàn. Bọ́lọ́run bá pàṣẹ dá ò lè yí. Gúnugún sáwọ̀ gbó nítorí ikú. Àkàlàmọ̀gbò sáwọ̀ gbẹ́ nítorí àrùn. Ẹni tí ó fẹ́ tà wá kó ságbó ọ̀run lọ. Ọlọ́run bá ṣe fẹ́ lómi àrí kò sóhun yẹ tí ẹ ká dára èèyàn. Bọ́lọ́run bá pàṣẹ ẹ̀dá ò lè yí. Bọ́lọ́run bá tanná ta ló lè pa. Bọ́lọ́run bá paná ta ló lè tán o. Ẹni Ọlọ́run fẹ́ kò sí ṣòro fún. Ẹ̀yin kan tí mo kàn observe ni pé àwọn èèyàn like bad stories ju good one lọ. Wọ́n like bad news ju good news lọ. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ fẹ́ ka good news nípa wa ńgbà tẹ́ ti ka bad news? Ẹ máa gbọ́ o. A lọ ẹ̀wọ̀n a kú. A lọ prison a lọ sí DSS a kú. A jìyà a kú. A sunkún a kú. Agbègbè ayé ẹrú a kú. Àwa jẹ́ máa mú kọ̀ọ̀kan. Ẹni tó bá ti jìyà tí ò kú kò kú sínú ìyà kó lè bá jọrọ̀ ni. Ẹni tó bá lọ ẹ̀wọ̀n tí ò kú kò kú nígbà tó lọ ẹ̀wọ̀n kó lè bá lọ ààfin ni. Ẹni tó bá ṣẹrú tí ò kú kò kú nígbà tó ń ṣẹrú kó lè bá jọba ni. Ẹni tó bá jìyà tí ò kú kò kú nígbà tó ń jìyà kó lè bá jọrọ̀ ni. Yes. We can be classmates. We can't be destiny mates. Ìyá kan náà lè bí wa, grace ta carry ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bàbá kan náà lè bí wa, grace ta carry ọ̀tọ̀ọ̀tọ̀ ni. I observed this while I was in secondary school. Tí gbogbo èèyàn bá ń ṣe nǹkan, tí mo bá try rẹ̀ báyìí, tán bá mú wọn class, tí mo bá try rẹ̀ wọ́n mú mi. It taught me how to read very well. Mo mọ àwọn ẹgbẹ́ wa tí wọ́n máa ń gbé Lambert, ẹni tó bá ṣe science ó mọ̀. Wọ́n á gbé odidi Lambert wọ exam hall. They will copy, they will not wọn ní cut wọn. Mo mọ àwọn tó máa ń gbé Ababio chemistry. Wọ́n á gbé wọ exam hall. They will copy, they will not be caught. Wọ́n á dẹ̀ parí exam. Tí mo bá gbàgbé formula kékeré nínú physics, ṣé mọ̀ pé physics ó ní ṣe pẹ̀lú formula dáadáa. You cannot pass physics if you are not conversant with the formulas. Tí o bá sí ń bí. Gbogbo theories tó wà nínú physics ló wá pẹ̀lú formulas ẹ̀. So, tí mo bá gbàgbé formula kan lásán ni mo bá kọ́lẹ̀, tí mo bá wo exam hall, tí mo bá fẹ́ work ṣẹ́yìn,
by the time tí mo fẹ́ wo formula yẹn gangan wọ́n á kà mí either kan kà mí tàbí kí n má lè yọ jáde kí n má lè lò ó tí màá fi kó l'exam up wọ́n á ṣe máa rántí màá ṣe ronú pé mo fẹ́ rántí. Know this and no peace. Know this and have peace. Know this and your way will be true. Ẹ gbàgbọ́ láyé kò sí tọ́lọ́run ò lè ṣe. Èmi gbàgbọ́ pé kò sí tọ́lọ́run ò lè ṣe. Tí wọ́n bá ń fowó ra nǹkan tó bá lówó tọ́lọ́run bá fẹ́ fún ẹ. Somebody might pay for you. Tí wọ́n bá ń fowó dépò kan láyé tọ́lọ́run bá níwà débẹ̀. Some people might gang up. Wọ́n kóra wọn jọ. Kan láwọn fẹ́ níbẹ̀. Just tell them you don't have the money. They put you there. They are not the one that put you there. It's God. Tí nǹkan bá wá undergo nǹkan kan lọ́wọ́. Bóyá undergo nǹkan kan lọ́wọ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n ní ẹ má bínú o. Tí n bá mẹsẹ̀ Bíbélì tó sọ o. Èèyàn sáfà o. Ṣùgbọ́n Mùsùlùmí ni mí. That's my religion. And my religion is personal. Tí n bá fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ tèmi o tó bá wù mí láti ṣe màá kó fọ́lọ́run pé tó bá wù Ọlọ́run láti ṣe. Wọ́n á mọ̀ pé tó bá ti wù Ọlọ́run láti ṣe kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. I don't fear and I don't care what happened. Tí èèyàn kan bá ti wà nílùú yìí for years ẹ má bínú. Tí èèyàn kan bá ti wà nílùú yìí for years ó lè máa tó sì máa gbogbo system wọn tán pátápátá jẹ́ pé kò sí tó kù tí ó mọ̀ kò mí pé kò sí exception. Yes. Tó bá ti mọ̀ everything tán kò mí pé kò sí exception. Ẹ máa fààyè lẹ̀ fún exception. Al-Qur'an complete. Hadith complement. Fatwa tí àwọn àfáà mú wá pẹ̀lú tí Al-Qur'an sọ àti tàdí ti sọ. As in the decision of the àwọn àlímọ̀ lórí ọ̀rọ̀ kan. Kò sọ pé Al-Qur'an complete. Decision àwọn tí wọ́n jẹ́ clergy in Christian ways, in Christendoms. Kò sọ pé Bible complete fún wọn. There is no law in the world that doesn't have exception. The exception does not mean they bend the law. I might be looking for money to do something, or God wants me to do it. The exception I may get in that time is that somebody helped me to do that thing. Does not mean there is no law. Doesn't mean I must get it done by myself. No. Èmi náà ti get nǹkan done fún àwọn kan tí wọ́n rò pé kò ní ṣe ṣe tọ́lọ́run lò mí fún wọn. When I get to that hospital, number one, ìwọ tó wà ní London, UK, for 18 years, 20 years, tó sọ̀rọ̀ rẹ̀ di solicitor tó wá sit ní media trials court on my platform. Number one ni pé ẹ lọ wo ó yẹ kẹ́ mọ orúkọ hospital yẹn kẹ́ wá wo àwọn tó máa ń lọ bẹ̀. I am sure it's not a private hospital. And I'm sure I don't know the place. This is my first time of coming to London. And you should be sure that some people took me there. And look at what I wrote. I said, I don't need. I'm not saying you don't need. You don't need to pay a dime before they attend to you here means I am saying everybody coming here does not need to pay a dime.
ṣé bílùú òyìnbó lẹ wà bẹ́ẹ̀ ṣe máa ń gbóyìnbó jọ lóyìnbó lọ ṣé bílùú ilẹ̀ wà náà ìlú ilẹ̀ wà wá Nàìjíríà wà ò gbóyìnbó ìdí ẹ̀ táwa kọ́ gan tún gbọ́ bó ṣe sọ. I said I don't need to pay a dime. Meaning yẹn where do I mislead you when I say you don't need to pay a dime? I have generalized it that anybody coming to that hospital does not need to pay a dime. That means I've generalized it. Okay, ẹ jẹ́ ká wá assume pé wọ́n ti san NIH àbí owó tenant gbogbo times yẹn mi ò I don't know anything about it. Mo ṣẹ̀ dé ní mi ò mo bẹ́ẹ̀ bọ̀ ọ́n yé mi bẹ́ẹ̀ ṣe sọ. Bóyá wọ́n ti san owó kan kí n tó dé ìlú yìí bóyá wọ́n ṣe kíní kan kí n tó dé ìlú yìí. Look, I will continue posting my success. I will continue exhibiting whatever God do for me. Because at the end of the day, tí mo parí text yẹn, tó wáyé pé your mind is not bitter, your heart is not bitter, you will see that I give glory to God, not to the government of UK, and not to anybody, not to a personality. I give glory to God, not to government, not to system, not to anything. Tó bá wá sí èmi o mo lè má gbóyìnbó, but I study linguistics. I majored in Yoruba, double honor ni mo ní ní University of Ibadan, the premier university in Africa. Mo mọ what means by language. Alágbẹ̀dẹ èdè. Alágbẹ̀dẹ èdè. You see? Tó bá jẹ́ ó dùn mí bóyá kí n fi ẹ̀rí pé tí mo ṣe lọ́wọ́ Yorùbá ni mo kọ́ kí n má máa confuse yín ni mo ṣe kúkú yá kọ́ Yorùbá. Bóyá òyìnbó yẹn ti pọ̀jù fún yín kò wá jẹ́ kó yé yín mọ́. Why do you come out for me? Why are you saying I'm misleading people? Tí n bá sọ pé you don't need to pay a dime before you are attended to here. Before you get medical attention, you don't need to pay a dime. Even if you have to pay. Oriyomi Hamzat did not pay a dime. Anybody got to process visa me want this? I don't know. You process a visa. You say anything. You don't know. You don't know of what status I got here. You don't know how I got here. You don't know. You don't know what I have. You don't know the paper I have. You don't know. You have categorized me as a visitor. You have categorized me as a student visa. You have categorized me on everything. You don't know why? It's because you don't know. Why you say what you don't know? Who is misleading now? Who is causing confusion now? Who is causing confusion? Who is between you and I? Who is causing confusion? Where does the hatred comes from? Where does it come from? Ẹni tó ti sunkún tẹ́ ti ní kó dákẹ́ kó má sunkún máa ń bọ̀ wá rẹ́rìn. Tó bá rẹ́rìn, ní tó yẹ kẹ́ ṣe ni pé kẹ́ tún jọyìn nígbà tó ń rẹ́rìn ẹ̀. I will continue posting my success. I will continue posting the progress. I will continue posting what God has done in my life. Because as at the time that I was chasing up and down by the government in power, it was posted. As at the time people are telling me, pé aṣièrè ló ń gbìjà ìlú, all this was posted. As at the time, majority of you living abroad that time keep telling me that I should keep quiet, my own is too much. All these were posted. There are so many people that are coming behind me. They have to see that stand by the truth has gain. Stand by the truth. Going through, all these banters. Ẹgbẹ́lé ni ẹgbẹ́ lọ́la ẹgbárí ẹ̀sílẹ̀ yìí. Ó máa ń discourage àwọn tó bá fẹ́ stand by the truth ni. Mo ti ní ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ mi tó like iṣẹ́ tí mò ń ṣe. Jẹ́ pé nítorí wàhálà ìgbà yẹn ó drop ó lòun ò lè ṣe course tó jẹ mọ́ iṣẹ́ mi mọ́ ó lọ ṣe another one. Ẹni tó súnmọ́ mi tí mo mọ̀ nìyẹn tó lè bá mi sọ̀rọ̀ nìyẹn. How many people, my dear brothers and sisters, how many people lẹ rò pé ó lè dúró ṣe bó ń sọ fún mi ni àwọn tí ò sọ fún mi ńkọ́? Now ó ń jìyà ó ń ṣe kinní kan
ẹtí ẹni tó bá dúró nídìí òdodo ṣé kó sáà máa jìyà yẹn lọ kó jìyà yẹn kú ni. Ok, àwọn tó ń bọ̀ lọ́la kí n àfi fẹ́ encourage wọn ṣé kó jìyà kú ni. Tí mo bá mú owó ara mi lápò ara mi tí mo fi ń gbé ẹni tí mi ò mọ̀ rí lọ sí hospital ní Nàìjíríà, tí mò ń ná owó tí mo làágùn fún. That was the day I was telling one of my boys, mo lọ ṣe kan ní Ìkòròdú àbí Ìlọrin, mo wá ń bọ̀, mo wá ti rí pé mo ṣe wàhálà yẹn tẹ̀léra wọn gan, mo travel èyí tó jẹ́ Ìbàdàn gan inú gbó ni, iṣẹ́ ẹ̀ wá pọ̀ gan. Mo wá rí pé àwọn owó iṣẹ́ yẹn bí kí iṣẹ́ jẹ́ 5 million kí n ti ná 4 million naira lórí ẹni tí mi ò mọ̀ rí. Mo wá fẹ́ struggle láti ná 100,000 lé ara mi lórí kí n tó settle àwọn boys mi. Mo wá ń sọ nínú mọ́tò pé wow, tó bá jẹ́ pé bí mo ṣe ń ṣiṣẹ́ rówó ni mo ṣe ń ná ni, ahun ni mi ò bá jẹ́. Tó bá jẹ́ pé bó yẹn ṣe ń wọlé, mò ń ro stress tí mò ń go through kí n tó ná, ahun ni mi ò bá jẹ́. Ṣé wá rò pé Ọlọ́run máa ń jẹ́yàn gbé? Ṣé wá rò pé ẹni tó bá ṣe àánú fẹ́ni tí ó mọ̀ rí? Ṣé wá rò pé ẹlẹ́dàá ẹni tí ó mọ̀ rí yẹn, Ọlọ́run tó dáa kò wá ní compensate yẹn? Ṣé wá rò pé gbogbo àwọn tí mo kó jọ tí mò ń tọ́jú yẹn, ṣé ẹ rò pé wọ́n kàn wà bẹ́ẹ̀ lásán? Ṣé ẹ mọ̀ bóyá mo wá sign partnership kan? Ṣé ẹ mọ̀ bóyá mo wá, bóyá gọ́fìmẹ̀ntì ló ràn mí wá, bóyá gọ́fìmẹ̀ntì ti sanwó mi? Ṣé ẹ mọ̀? Àbí mo sọ níbẹ̀ pé ní London o ọ̀fẹ́ ni wọ́n ń tọ́jú? Nínú tí mo tẹ̀sà mà ṣe ẹ rí free health ńbẹ̀? Tẹ́ ẹ bá ti rí free health ńbẹ̀, tí ní tẹ free health service, gbogbo ẹ̀yin tẹ́ bá ń tà mí lórí ọ̀rọ̀ yẹn, ẹ ti ṣe Ọlọ́run. Ẹ ti ṣe Ọlọ́run, ẹ ti ṣe àwọn èèyàn lọ́nà. Let me tell you, gbogbo ẹni tó bá fi mí ré la ó fi ré. Gbogbo ẹni tó bá ń dúró de ìṣubú mi, ẹgbẹgbẹ̀rún yín á ṣubú níwájú mi, màá dẹ̀ rí kọjá lọ. Tẹ́ bá kóra yín jọ nítorí tèmi, Oriyomi òkìkí ọmọ Musa, a ó tù yín ká o, gẹ́gẹ́ bí iná wẹ́dà lẹ́sẹ̀ fọ́n ká. Wa inna jundana lahumul ghalibun. Wa inna jundana lahumul ghalibun. Wa inna jundana lahumul ghalibun. Wa ja'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan fa aghshaynahum fahum la yubsirun. Wa ma ramaita iz ramaita walakinna Allaha rama. Ẹ gbọ́ o, ẹ sọ ara yín o. You can stay away from my platform if my success is giving you headache. You can stay away from my platform if my progress is giving you serious stomach ache. Stop running your diarrhea's mouth on my platform. Leave me if you cannot celebrate with me. Leave me, let me be. Oriyomi Hamzat, you cannot dare me. You cannot dare God. The God in me is more than these stupid things, nonsense things you are doing. What has come over you? Ṣé mo kọ free health in UK ni? So do I put it there that in UK is free health? Do I put it there? Ṣé mo kọ síbẹ̀? Ṣé o mọ̀ bóyá Oriyomi Hamzat farm náà sanwó fún? Did you know? So Oriyomi Hamzat farm náà sanwó. I said, Oriyomi Hamzat, I don't need to pay a dime. It was personalized. I did not say you don't need to. I said, I don't need to pay a dime. Why does ìgbà wo ni tèmi di tiẹ̀? Ìgbà wo l'Oriyomi di wọ́? Ṣé Oriyomi lèmi? Ṣé bí wọ́n ni wọ́n mọ̀ tó ṣe fọ́lọ́run? Ṣé bí mi lèmi mọ̀ tí mo ṣe fọ́lọ́run? Ṣé bọ́lọ́run ló mọ̀ tó rí lára rẹ tó fi ṣáájú ní débí? Ṣé bí ló mọ̀ tó rí lára rẹ tó fi kẹ́ ọ? Ṣé bí ló mọ̀ tó rí lára rẹ tó fi kàwé tó rí ìwé ká? Ṣé bí ló mọ̀ tó rí lára rẹ tó fi gba visa tó bá rẹ London? Ṣé bí ló mọ̀ tó rí lára rẹ tó fi ṣe ọ ní breadwinner of your family? Ṣé bí ló mọ̀ tó rí lára mi tí mo fi pẹ́pẹ́pẹ́ tó ìdélù ìrí ìgbà àkọ́kọ́ mi rèé? Ìdélù ìrí náà. Ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ìmọ̀ ṣùgbọ́n okay, ṣé màá wá torí kẹ́ má bàa bínú ibi tí n ti sanwó máa sọ pé mo sanwó ni? What is misleading there? Ṣé gbogbo òfin gbogbo ìtẹ́ ń sọ yẹn ẹ kó tẹ̀ fúnra yín níbi tẹ́ ẹ wà yẹn ó yẹ kẹ́ ẹ lè assume okay, some people have paid for him, congratulations. Àǹtí bá dẹ̀ fẹ́ mọ irú ìwé tí mo gbé lọ́wọ́ ẹ bí mi personally
Don't think you can attack me and I will come out here and say, hey, student visa mo gbé wá. I will not tell you. Mo gbé student visa wá, èmi ò ní sọ fún yín. I will not tell you. Forget about that. Ẹ lọ ṣọ́ra yín o, ẹ má kọlù Ọlọ́run lára mi o. Béèyàn kan ló rán yín, ẹ jẹ̀bi. Bẹ́ẹ̀ rán ra yín, ẹ jẹ̀bi. Bẹ́ẹ̀ kàn bínú ni, ẹ jẹ̀bi. Ní ayé àti lọ́jọ́ ògbéǹde àlùkìyámọ̀ àti níwájú Ọlọ́run, ẹ ní bọ́m̀bẹ̀ o. Ẹ rí bọ́m̀bẹ̀ náà. Nígbà tí ń bínú oore yín, tí ń bínú oríire yín. Bẹ́ẹ̀ wá Nàìjíríà, á ṣe yín bí ọba. Bọ́rọ̀ dà wá pọ̀, á sòdodo pẹ̀lú yín. Bẹ́ẹ̀ rán wá ń ṣe, á jẹ. Ìwálẹ̀ wà ń bí látọdún kan, láti oṣù kan, láti kìíní kan. I'm misleading. What do you mean by misleading? What do you mean by misleading? Misleading who? Ṣé mo sọ pé free health wà ní UK ni? Ọba wà ń bẹ́ẹ̀ yín lẹ́ẹ̀mọ́. Ọba ìjọba jẹ́ ìkankan. Bí ìjọba ò bá dá àwọ̀ sọ, bí mo bá ní tó dájú ti Nàìjíríà ló ń bì ń wọ́n sọ. Bí mo sì ní tí ọ̀dá tó ti Nàìjíríà ń sọ. I don't care. I don't care. Please. Ẹ dúró yín jẹ́, ẹ jẹ́ mi náà dúró mi jẹ́. Tẹ́ẹ̀dẹ́ mi rà ọ́ o. Tẹ́ẹ̀dẹ́ mi rà ọ́ o. Ọlọ́run ló dá mi. Ló ṣe mí bó ṣe wù mí. Ní ṣe tó wù nínú ayé rẹ̀, nínú ayé mi. Gbọ́dọ̀ lá ní ìsìn mo tún bára mi l'Amẹ́ríkà Ọlọ́run ni. Gbọ́dọ̀ tún náà bára mi Paris Ọlọ́run ni. Ọjọ́ mẹ́rin bára mi Germany Ọlọ́run ni. Ó sì níbí náà nígbà lọ Nàìjíríà Ọlọ́run ni. Nígbà tí mo dé, tí immigration wọn bi mí léèrè ọ̀rọ̀, mo rẹ́rìn ni. Èmi rẹ́rìn ni. Tẹ́ pé bí n bá lọ padà, ẹ bá ní mọ́ padà Nàìjíríà bá ní ìsìn. Èèyàn mélòó náà ló mọ̀ pé mò ń bọ̀. Ibi gbà mo dé bí lọ́pọ̀lọpọ̀ mọ̀ pé mo travel. Bí n bá padà náà bí gbà mo lè kó àbí ìwà bíṣẹ́ lọ́jọ́ kan ni mo sì ṣiṣẹ́ mi lọ nìyẹn gbà tí ń fọ̀rọ̀ ayé mi kọ́ sọ́wọ́ èèyàn, tí èfi kọ́ sọ́wọ́ ìlú kan, tí èfi kọ́ sọ́wọ́ visa, tí èfi kọ́ sọ́wọ́ ẹkọ́nọ́mì ìlú kan, mo fi kọ́ sọ́wọ́ Ọlọ́run tó lẹ̀mí mi ni. Bẹ́ẹ̀ ẹkọ́nọ́mì ìlú ọ̀dà bóríyọmí bá wà ń bẹ̀, ẹkọ́nọ́mì toríyọmí ọmọ dà. Yes. Inflation ò kàn mí, deflation ò kàn mí, economy ò kàn mí, epo wọn ò kàn mí, gbogbo ẹ̀ Ọlọ́run ní ò ní kàn mí níwọ̀n ìgbà tí mo bá dúró lórí òdodo tí mo sì fi gbàgbọ́ sínú òun. Tó sì jẹ́ pé n tó ń ṣe fún mi, mo fi ọmọnìyàn tó jẹ́ pé Ọlọ́run yìí náà ló dá wọn. Ìyìn fi ṣe ìyànràn sí wọn, ìyìn fi ṣe ta ní òmù mi, ìyìn fi tẹ̀ wọ́n lórí mọ́lẹ̀, mo fi ń ṣàánú wọn ni. Èmi ti wà ní UK o. Ẹ sì mọ́ wá dìbì mo wà. Sáàmọ̀ pé London mo wà, mo rántí orin Dr. mo rántí orin Wasiu Ayinde. I feel alright, London láwà. Ẹnìkan ní Oriyomi sá lọ ní adúrú ẹrù tó rù yìí. Ẹ jẹ́ n sọ ẹrù tí mo ro jẹ. Ẹ rí báàgì ńláńlá mẹ́ta. Ẹ ń wò. Ẹgbẹ́nu sí máìkì ló wà ńbẹ̀. Àwọn Oriyomi Hamzat fan, àǹtí Tóyìn ní UK ń bí. Aṣọ àwọn Oriyomi Hamzat fan ló wà ńbẹ̀. Aṣọ àgídìgbò tá a máa ń wọ̀ yẹn. Ṣé mo pa ń ṣe inauguration ní Ìbàdàn, à ń ṣe níwò, à ń ṣe lọ́yọ̀ọ́, à ń ṣe káàkiri. Inauguration àti London a máa ṣe. Àǹtí Tóyìn ó kéde ìgbà tá a ṣe. Aṣọ wọn ló wà ńbẹ̀ yẹn tá a bá wọn kó wa. Tá a bá ti parí ti bí, aṣọ ti US náà ó wà ńbẹ̀. Díẹ̀ wà ńbẹ̀ nù ti US, wọ́n á kó yòókù pàdé wa láti Nàìjíríà tó bá tó time. Tá a bá dé Nàìjíríà, a lè fi ránṣẹ́ sí wọn, káwọ padà Nàìjíríà ká lọ bá wọn. Bọ́lọ́run bá sì lè dín náà ni kò sí tí ò lè ṣẹlẹ̀. Àfi gbogbo ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Inauguration tí wọn náà, aṣọ wọn ńlá kó, aṣọ Oriyomi. Tẹ́ ẹ bá tún gbogbo báàgì láti bẹ̀rẹ̀ dópin, aṣọ wọn ló wà ńbẹ̀. Èèyàn kan ní aṣọ ó kọ aṣọ tó pọ̀. Nta kó wa nù. So, àǹtí Tóyìn, nọ́mbà wọn wà lọ́wọ́ yín. Ẹ pè àǹtí Tóyìn. Èyí tẹ́ ti nọ́mbà wọn lọ́wọ́. Ẹ pè wọ́n. Wọ́n sọ bẹ́ẹ̀ ṣe rí. Wọ́n sọ bá ṣe fẹ́ ṣe. Wọ́n á mú date, tán bá ṣe meeting, tán bá ti jẹ́ a máa gbọ́. Mr. Rasheedat àti ìyá wa Tóyọ̀sí ní Amẹ́ríkà àtàwọn tó kù náà wọ́n mọ̀ bí ó ti. Dublin náà, ibi àti Dublin, ìyẹn ni ó ṣe ìsìnkú alájà amọ́lẹ́gbẹ́ láti Dublin. Wọ́n á reach out sí alájà sí àǹtí Tóyìn níbí, wọ́n mọ̀ bí wọ́n ṣe ṣe. Now, aṣọ tá a kó wa nù, n tá à ń ṣe nù. Ẹ má pẹ́ ń bẹ̀ rárá. Tẹ́ bá ti rí anybody tó sọ̀rọ̀ yẹn, ẹ sọ fún wọn kán lọ jókòó. Ọ̀tá Ọlọ́run ni wọ́n, ìyẹn ọ̀kan wọn. Èèyàn kan náà sọ pé kí ló tèmi ò lọ UCH Ìbàdàn, kí ni mo wá síbí kẹrí nǹkan, sẹ́rí pé sẹ́rí nǹkan. Ọlọ́run kó ṣàánú wa.
ẹ̀mí tó bá ti dọ̀tí Ọlọ́run ló lè fọ̀ mọ́. Ọlọ́run ló lè fọ̀ mọ́. ẹnìkan ní kí n má reply wọn mọ́, àmì ò reply wọn, bọ́sẹ̀ mọ̀ pé àìjá Alabosi ó ṣe tó fẹ́ tán. Àìjá Alabosi ó ṣe tó fẹ́ tán. Máa já lábò ẹjẹ́ nǹkan wá jẹ́ fún yín wá kàn. Àìjá Alabosi ó ṣe tó fẹ́ tán o. Àìjá Alabosi ó ṣe tó fẹ́ tán. Tó bá ṣe tó fẹ́ tán o yóò di wàhálà. Àìjá Alabosi ó ṣe tó fẹ́ tán. Wọ́n capitalize lórí yẹn. Nígbà àwọn tó wá gbé flowers fún mi ní airport, wọ́n tún fan fèrè fún mi. Àkàn tún pẹ́kún. Well, this is barbaric. This is that. Wo jẹ́ barbaric láyé rẹ̀. Bí tọ́lọ́run bá kẹwọ́ jù yẹn lọ nínú ayé. Tó yẹ pé ó ti kẹ́ ọjọ́ Oriyomi lọ. Tó appreciate ẹ̀. Oriyomi appreciate ẹ̀. Ẹ wo, mo appreciate ẹ̀ bàjẹ́. Níta yìí pé ní barbaric tẹ́ ní òmùbá láàká ẹ̀ mu. Èèbó mọ̀ yọ fóònù jáde tó mọ̀ rìkọ́ọ̀dù wa. Mọ̀ bí mo ti wá ni. Èmi ọmọ oko sagbá. Ọmọ oko sagbá ni mí. Ní abúlé wa bó bá ṣe pé inú fámìlì tẹ̀yìn o, gbogbo àwọn tó wà ńbẹ̀ ló ti wá lu èbò rí o, tó yẹ pé kò jọjúmọ́ o, ó jọ èmi lójú. Láàmú tanra wá sí, ó jọ èmi lójú. Mo ti kúrò local champion nù. Èyí kò yẹ yìí ni. Inú fámìlì wa mo mọ nọ́mbà tí mo wà nínú àwọn tó lọ ní ó ti wá bí báyìí. Ní abúlé wa lóko wa ní Sagbá, mo mọ nọ́mbà tí mo wà nínú àwọn tó ní ó ti wá bí báyìí. Oko ni mo dàgbà sí. A mọ gbọ́ọ̀lù èbó bíi pé etí ọ̀run ló wà ní. Bẹ́ẹ̀ ni ó ti ẹ̀ tó London yìí, wọ́n á ní London ìlú ọba, London ìlú ọba. Ó sì wá ókè ẹ fẹ́ wá ní ẹ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀. Kéré nú ayé èyí tẹ́ wà London, Ọlọ́run gbé fún yín. Kéré nú ayé. Mo rí gbogbo ibi tẹ́ ń lọ, mo rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe dáadáa. Most especially àwọn Yorùbá tó wà lù yìí. They are doing wonderfully well. Tí bá tún sọ àwọn ibi tí mo lọ tí mo ti bá wọn pàdé, ẹ tún máa wò pé àbí ìwé báyìí lónìí lọ́ni, àbọ̀ fẹ́ wọ school ni, àbọ̀ tí mo rí ń wọ̀. Ẹ fi mí lọ́rùn lẹ̀. Aláàyín pọ̀ òjé, tí mo rí ń wọ̀. Mo appreciate ẹ o, mo mọ̀ lóore o. Yàyà. O kì í ṣe owó ni, kì í ṣe akọ. So nìkan ní ọkọ̀ wá nù presenter tó bá ti wá, kí ló wá kí mi pẹ̀lú ẹ̀ ṣé ìdílé mi ló ń ti wá ni? Àbábúlé wa ló ti wá àbí Oriyomi ní jẹ́. Gbórí kọ̀ ní tí Àyìnlá ni. Ó ní àròpin tènìyàn lọ́jọ́ tó ti pẹ́. Wọ́n ṣe bá òlé èrè ìlú ọba o. Wọ́n lẹ́nìkan ti lọ bí ẹ̀mẹ́fà o. Kò sí èyí tó kàn mí, tèmi ni mo lọ.